iṣẹ́ ìṣẹ̀ṣe yìí òun ni ìyá bàbá mi ṣe bàbá mi oní olúwayé ni ọba olúwayé òun ni bàbá mi ń bọ ìṣẹ̀ṣe làgbàná ewé àti egbò torí yẹn Olódùmarè ò lòdì sí ó ní kí a máa fi tú ènìyàn sílẹ̀ ni èmi gan láwọn ìyá àṣàlẹ̀ náà mo dẹ̀ láwọn bàbá àṣàlẹ̀ kí bàbá mi tó kú ó láwọn èèyàn tó mú mi lé lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo ọmọ tá bá dẹ̀ ti fi ẹ̀yìn wa pọ̀n tá ti fi ọ̀já yìí pọ̀n wọn ò ní kú wọn dẹ̀ ní jábọ́ ìwọ tó ń wò mí ò ní jábọ́. Ìṣẹ̀ṣe sì wà moving episode ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú ẹ mọ bá wa subscribe síbẹ̀ fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àsàdànù ńbẹ̀ ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀ ẹ máa rí nǹkan mú bẹ̀ kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ kọ̀ọ̀kan lára wọn ẹ tó wá jẹ àǹfààní lára wọn Abbey Olóòtú wàláì nínú gbogbo TV ó yàtọ̀ so àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ bá ti fẹ́ send owó sí wọn tẹ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ wò kẹ́ dẹ̀ like kẹ́ comment ẹ ṣé o. Kó mọ́ parun òye àṣà wa ni. Kó mọ́ parun òye àṣà wa ni. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà wa kò ní bàjẹ́ o. Àṣà wa kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o. Ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ọmọ ogun tẹ ìlúdó. Ọmọ ogun tẹ ìlúdó morí bá morí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn ńlẹ́ ọ máa kò ráyè mi. Ọmọ ogun tẹ ìlúdó. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. Èmi náà máa kọ̀ ráyè ọmọ ogun tẹ̀lé dúró ọmọ bó ní bọ́ tó ṣe màbọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màbọ̀ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun bí ogun ni mo ṣe wá lẹ́rìn ọba tó dúró lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun. Mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Ìlú Òkìtìpupa ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ màmá mi dáadáa táwọn àlẹ́gbẹ̀ẹ́ mi yìí àmọ́ ká tó fojú màmá hàn mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ènìyàn wa pátápátá gbogbo àwọn fídíò tá à ń post lẹ́nìjọ́ mẹ́ta yìí ẹ láìkì ẹ kọ́mẹ́ǹtì ẹ subscribe sọ̀rọ̀ mi ti yé yín ẹ dákun ẹ bá wa subscribe síbẹ̀ màmá. Yà Olóòtú. Ẹ dákun kí ló kọ yín. Orúkọ mi ni Ajé Olókun Chief Mrs. Famakin Ọ̀túnṣèyí fún mi ọba obìnrin Olókun Ondo State. Ọba obìnrin Olókun Ondo State. Màmá ọ̀rọ̀ tí wá sí mi ní kàyéfì torí pé Ọlọ́ṣun ni mo mọ̀ èmi ò tún mọ̀ pé àwọn kan tó wà tó tún jẹ́ Olókun. Olóòtú lóòótọ́ gbogbo ẹ̀ omi ni ṣùgbọ́n Olókun yàtọ̀ sí Ọ̀ṣun. Bíi báwo. Ẹ ṣé Olóòtú Olókun máa ń ru ni ó máa ń lù ni ó máa ń ru ni omi òkun ó máa ń lù ni omi Ọ̀ṣun ó dákẹ́ rọ́rọ́ kò lù ó dákẹ́ rọ́rọ́ Olókun wà Ọ̀ṣun wà so méjèèjì omi ni méjèèjì but ìyàtọ̀ wà láàrin méjèèjì. Olókun máa ń ru ni ó máa ń ru ni gbùdùgbùdùgbùdùgbùdù tó bá tí èèyàn bá ní Olókun tó bá jọmọ omi tó bá jólókun ni ìpọ̀nrí ẹ ló wá láti pọ̀nrí ẹ tó bá jólókun ni tólókun bá lù fún ẹnìyẹn tó bá fìdí ẹ̀ kalẹ̀ tólókun yẹn bá gbé ìṣe ẹ̀ dé wọ́n máa ṣe bíi pé ẹnìyẹn ṣoògùn owó ni kò dẹ̀ ṣoògùn owó Olókun yẹn ló lù fún
gẹ́gẹ́ bí ẹ̀yin kan ti gbọ́ nítàn pé kò sí ẹ̀dá tó bá olókun dòwò pọ̀ tó pàdánù. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú ilé, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nínú ilé, ẹ ní pàdánù o, ẹ ní tọrọ jẹ, olókun á lù fún yín o. tó wá ṣe mí ní kàyéfì ni pé kí ni nǹkan tó sún ẹ̀yìn tẹ́ fi wò pé olókun ló wù kẹ́ ẹ máa sìn, kó olókun ló wù yín kẹ́ ẹ máa sìn ẹ sìn Ọ̀ṣun. Ẹ ṣe olótùú, ó ti wà láti ayé fọ́fadà wa. Tẹ́ bá rí Ọ̀rúnmìlà, ó kó olókun fún ọmọ ẹ̀. Bàbá wa Ọ̀rúnmìlà nígbà tó bí Àbá, ó bí Àṣẹ, ó bí Lákejì. Àwọn mẹ́ta yẹn ọmọ Ọ̀rúnmìlà ni. Nígbà tí Ọ̀rúnmìlà sáwó lọ sílùú míì, tí Ọ̀rúnmìlà ní ìṣòro lọ́hùn, tó gbé Ọ̀rúnmìlà sí àtìmọ́lé. Nígbà tó gbé sí àtìmọ́lé yẹn, ọmọ ẹ̀ Lákejì tó jẹ́ obìnrin yẹn, òun ló gorí ìtẹ́ bàbá ẹ̀, òun ló ń dá tó dẹ̀ ń rú. Wọ́n wá tú bàbá sílẹ̀. Nígbà tó ń dá tó ń rú tó tú bàbá sílẹ̀ yẹn, bàbá ó ti ń bọ̀ ńlé, ó kù díẹ̀ kó délé. Ó wá gbọ́ ìgbà tí wọ́n hẹ̀rẹ̀ sí àtẹ Ifá, ọpọ́n Ifá yẹn, wọ́n wá ń fi ọ̀run fá, wọ́n wá hẹ̀rẹ̀ sí àtẹ yẹn. Bàbá wá ń gbọ́, ó wá ní ta ló ń dá kásá nígbó akásá, Àbá àbí Àṣẹ? Ọmọ ẹ̀ Lákejì yẹn wá ní rárá o bàbá, pé èmi ọmọ ẹ̀ Lákejì ni mò ń dá tí mò ń rú. Nígbà tí bàbá máa délé, ó wá fi ọ̀tún, ó fi mú Àbá, ó fi òsì, ó fi mú Àṣẹ, ó wá súre fún ọmọ yẹn, ọmọ ẹ̀ obìnrin Lákejì yẹn, ó wá súre fún. Ó wá sa owó ẹyọ tó wà lórí Ifá ẹ̀, ó wá kó sínú àwo funfun, ó wá gbé fún ọmọ ẹ̀ Lákejì. Ó ní ìtẹ́ yìí, ó ní kì í ṣe ìtẹ́ ẹ, ó ní eléyìí ní tiẹ̀, kó máa bọ́ kí o máa fi ṣàdúrà, kó máa fi gbàrà sílẹ̀. Bí ibi tí Ọ̀rúnmìlà ti kó olókun fún ọmọ ẹ̀ Lákejì nìyẹn. Ọ̀rúnmìlà tún wá gbé olókun, ó tún gbé níyàwó. Ọjọ́ ń bọ̀ lórí yẹn, lọ́jọ́ mi àmọ́ tútù bẹ̀ yẹn fún yín. Ṣé o bó ṣe jẹ́ nìyẹn olótùú? Màmá ẹ jẹ́ n sáré béèrè ìbéèrè kékeré yìí. Mo wà pẹ̀lú yín olótùú. Kí ló sún yín dédé ìṣẹ̀ṣe gan? Ìṣẹ̀ṣe jẹ́ ohun tó ti wà láti ayé fọ́fadà wa. Ìyá bàbá mi olólòkun ni. Iṣẹ́ ìṣẹ̀ṣe yìí òun ni ìyá bàbá mi ṣe. Bàbá mi òní Olúwayé ni ọba Olúwayé, òun ni bàbá mi ń bọ. Bí ìgbà tí bàbá mi kú, èmi ni mo jogún gbogbo àwọn nǹkan yẹn. Bá tó bí mi lọ́mọ kò yà sí ìlànà ìṣẹ̀ṣe yẹn. Olùṣọ́ àgùntàn ni nínú Celestial. Olùṣọ́ àgùntàn ni nínú Celestial. But èmi gbé lọ́dọ̀ àwọn grandpa mi yẹn àti grandma mi yẹn, mo gbé lọ́dọ̀ wọn dàgbà ni. So èmi náà wá jogún àwọn nǹkan yẹn fún, àti eégún tí bàbá mi nìyẹn, èmi ló jogún ẹ̀ fún. Èmi Ajé Olókun náà jogún ẹ̀ fún. Nígbà tó ti bí mi náà ti wọ àkọsẹ̀jayé mi tó ní ọmọ yìí o, nígbà tó lọ gbórí mi. Ẹ mọ̀ pé láyé àtijọ́ tí àwọn bàbá wa bá bí ọmọ, wọ́n máa ń wo àkọsẹ̀jayé ẹ̀ ni. Nígbà tó wo àkọsẹ̀jayé mi àti pé ó jọ̀dọ̀ wọn ni mo gbé dàgbà yẹn. Bàbá mi ló ṣe súná mi ní ti ìlànà ìṣẹ̀ṣe. Ó ní ọmọ yìí o, ó ní omi ló yà wá o, ó lọ́mọ omi ni o. Mi tí ìdàgbàgbà tán ti kó olókun yẹn, tí ìyá dádì mi yẹn tó ti kó fún mi. So nígbà tó yá, èmi gbé lọ sínú ìlànà Celestial tí dádì mi ní láéláé pé òun ò ní ọmọ tó fẹ́ sin òòṣà, pé bàbá òun ò lè sìn, kọ́mọ ọ̀gán tún gbé kó tún máa sìn. Ṣùgbọ́n ní ìgbà tí mo lọ sí Celestial yẹn tó tó àsìkò tó yẹ kí n marry, tí mo marry, ẹni gbogbo nǹkan kan ń dàrú ni. Gbogbo nǹkan kan ń dàrú ni. Mo kọ́ṣẹ́ ọwọ́, mi ò rí ṣe. Gbogbo nǹkan tí mò ń ṣe kò ṣẹlẹ̀ tó yàn tó yanjú nú ẹ̀. Ọ̀ǹtì tó wá sọ fún mi pé iṣẹ́ tí mo mú wá látòdì ọ̀run pé kí n padà sí. Pé tèmi bá padà síṣẹ́ ìṣẹ̀ṣe yẹn, pé gbogbo nǹkan máa dùn, ó máa dún fún mi. Mo ní láíláí, ọ̀ǹtì tí mo ṣàánú orí mọ tí mi ìfẹ́ ṣe. Nígbà tó wáyá kì í ṣojú mi ni mo fi ṣe o. Nígbà tó yá kì í ṣojú mi, àtìgbà tí mo dẹ̀ ti padà sínú ìṣẹ̀ṣe yẹn, olókun tó kó fún mi nígbà yẹn,
òun ni mo wá tọ̀ ìyá bàbá mi lọ tí ìyá bàbá mi wá fọ́ dáadáa tó wá kó lé mi lọ́wọ́ tó wá fi ọ̀nà bá ṣe ń ṣe tó wá fi hàn mí tó wá fi ọ̀nà bá ṣe ń ṣe tó wá fi hàn mí ó ní bá ṣe ń dà ní ó ní bá ṣe ń rù ní àtìgbà ẹni mo dẹ̀ ti tẹ̀lé gbogbo nǹkan tí mò ń wá ní dáadáa Olókun dẹ̀ ń ṣe fún mi tó bá fẹ́ dí tó bá kù díẹ̀ bẹ́ẹ̀ yẹn tí mo bá ti ké sí Olókun yẹn tí mo ti tù ú tí mo ti wá nǹkan tẹ́nu jẹ tí mo ti kó fún ọ̀nà yẹn á tún ṣí bó jẹ́ omi ni mo fi lò fún èèyàn ìtúsílẹ̀ dé nìyẹn so bí ìyá bàbá mi ṣe ń ṣe nígbà yẹn òun náà lèmi gan fọ́lò tí mò ń ṣe tó dẹ̀ ń dùn fún mi ìwọ tó dẹ̀ ń wò mí Olókun yẹn á lù fún ẹ òṣìbàtábà ẹni máa ń lékè odò ìwọ tó ń gbọ́ mi wàá lékè ọ̀tá ilé wàá lékè ọ̀tá òde nítorí ibi tí oyin bá dà sí ibẹ̀ lè rà ń warí gbọ́ mi lónìí aláàánú á wá orí o ò ní pòyì lójú kan nítorí pé kí ni àpò ṣàṣàmùrà kì í gbẹ ìwọ tó ń gbọ́ mi lónìí àpò ẹ̀ ò ní gbẹ fowó o ò wá ní táwọ́ ná ẹ ṣé olóòtú. màmá nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ lọ ní ìsìn mo gbọ́ tẹ́ ẹ sọ pé ẹ jogún eégún. Iṣẹ́ kílẹ̀ fi eégún sí? Àfi dá àwọn èèyàn lóhùn ni. Sátán fi eégún dáyàn lóhùn. Bẹ́ẹ̀ ni. Eégún eléyìí òun ni a pè ní eégún jagun. Òun ni eégún àjogúnbá. Yes. Eégún jagun. Bẹ́ẹ̀ ni. Kí náà ń fi eégún sí tán fi pè jagun àti pé kí ló bí jagun gan-an? Ìyẹn wà lẹ́nu àwọn bàbá mi. Torí bàbá mi wọ́n lọ sí ìletò míì ni. Ní ìgbà yẹn nígbà tí ogun bẹ́lẹ̀ nígbà yẹn wọ́n jogún kínní yẹn lọ́hún tó ń gbé wá ní àwa sì wà ń kékeré ńgbà yẹn bẹ́ẹ̀ wọn dẹ̀ tí ìbí wa I don't know but wọ́n jagun tó ń gbé eégún yẹn wá látojú ogun ni torí bàbá mi yẹn akọni ni jagunjagun èèyàn dẹ̀ ni bẹ́ẹ̀ ni. màmá ẹ tún béèrè yìí ó wà pẹ̀lú yín gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni. pé ẹ ti wá jókòó sí di ìṣẹ̀ṣe gan-an ní ìsìn báyìí ó ti ń tó bí ọdún mélòó. olótú mo ti wà nínú ìṣẹ̀ṣe tí mo ti padà sínú ẹ̀ mo ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo wà ń kékeré o bọ̀tí dáàdì mi fagbára mú mi kúrò ńbẹ̀ ó ní kí n máa lọ ó lóun fi ẹsẹ̀ mi lé ọ̀nà ìgbàgbọ́ ní ìgbà tó wá yá tí gbogbo nǹkan dàrú kì í ṣojú mi ni mo fi padà sínú iṣẹ́ ìṣẹ̀ṣe yẹn tí mo ti wà nú ẹ̀ fún lẹ́sìn ó jẹ́ 27 years. 27 years. bẹ́ẹ̀ ni. màmá láti bí 27 years tẹ̀ tí wá bẹ̀rẹ̀ yìí. bẹ́ẹ̀ ni. kí ni àwọn àdójúkọ yín di iṣẹ́ yìí bóyá ẹ ti dáwọ́ léṣẹ́ rí ni iṣẹ́ yìí wá fẹ́ mì yín àbí ó fẹ́ ṣe bákan lára yín. kò sí iṣẹ́ tí mo gbé ọwọ́ mi lé tí ò bọ́ sí kò dẹ̀ sí ẹ̀dá tó bá Olókun dòwò pọ̀ tó pàdánù kò sí ni tí nǹkan bá fẹ́ yí tí mo bá ti ké bá omi yẹn Olókun yẹn tí bá ti lọ ké bá bẹ́ẹ̀ yẹn ọ̀nà yẹn á là ní kò dẹ̀ sí ẹni tí mo ṣiṣẹ́ fún tí ò ṣiṣẹ́ kò sí ẹni tí mo ṣiṣẹ́ fún tí ọ̀nà ò là fún kò dẹ̀ sí nǹkan tó gbé wá síwájú Olókun tí ò bọ́ sí fún. ọ̀pọ̀ ènìyàn ni mo dẹ̀ ti fi iṣẹ́ yìí lé lọ́wọ́ táwọn gan dẹ̀ ti rọ́wọ́ lọ tó ti rọ́nà lọ. ọ̀pọ̀ ènìyàn ni mo ti ṣẹ́ Olókun yìí fún ọ̀pọ̀ ènìyàn tí mo bá ní èèyàn tí mo ti ṣe mo láwọn tí mo ti ṣe fún tó wà nílùú òyìnbó tí ọ̀nà dẹ̀ là fún wọn mo rí àwọn èèyàn tó yẹ pé kò bímọ tí a dẹ̀ ṣe Olókun fún tí ọ̀nà tó dẹ̀ gbé ọmọ gbẹ́jọ́ a dẹ̀ rí èèyàn tó ti ní oríṣiríṣi àdójúkọ tí a dẹ̀ ti ṣe Olókun fún tí Olókun dẹ̀ lù fún torí kò sẹ́dá tó bá dòwò pọ̀ tó pàdánù. mo kọ́ gbọ́ tẹ́ sọ pé ẹ kọ́ àwọn èèyàn níṣẹ́. bẹ́ẹ̀ ni. sáwọn èèyàn tó ń kọ́ṣẹ́ ìṣẹ̀ṣe ni àbí torí kò yé mi. ẹ ṣé olóòtú iṣẹ́ ìṣẹ̀ṣe ó jẹ́ iṣẹ́ tó yẹ kí èèyàn farabalẹ̀ kọ́ tí ò bá farabalẹ̀ kọ́ kì í ṣe gbogbo àwọn tó wà náà láì tó ń tò blablabla kì í ṣe gbogbo wọn ló mọ ojú ìṣẹ̀ṣe kì í ṣe gbogbo wọn ló mọ ojú ìṣẹ̀ṣe èmi farabalẹ̀ tí mo kọ́ lọ́wọ́ ìyá bàbá mi ni. màmá ǹjẹ́ ta bá rí ẹni tó jẹ́ pé kò rọ́wọ́ mú lọ sẹ́nu ó ń gbìyànjú ó ti làkàkà ọ̀nà rẹ̀ kò bọ́ sójú kan náà màmá ǹjẹ́ tẹ́rú ẹni bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ ní jó sì ti kúrò náà báyìí. olóòtú
mo gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ nǹkan tí mo sọ ṣáájú mo ní kò sí ẹ̀dá tó bólókun dòwò pọ̀ tó pàdánù kò sí ìṣòro tí olókun ò lè wòsàn bẹ́ẹ̀ ni mo sọ láti ọjọ́ tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ yìí mi ò ṣàṣetì rí. màmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé kò sí ìṣòro tí olókun ò lè wò. bẹ́ẹ̀ ni. ṣé ẹ máa ń wo wèrè? mo máa ń wo wèrè. ẹni pé. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tá bá ń wo mo máa ń wo wèrè mo máa ń wo wárápá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́yìn tó máa dúró ti ẹ nìyẹn tó máa fún ní ìkàtà bá ń fún pé kó lò ó ìṣẹ̀ṣe làgbà náà ewé àti egbò torí yẹn Olódùmarè ò lòdì sí ó ní kí a máa fi tú ènìyàn sílẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. màmá wọ́n lẹ́ni tí ò bá wo wárápá kò mọ̀ ní gbowó. bẹ́ẹ̀ ni o tá bá ń wo wárápá a kì í gbowó o ṣùgbọ́n tó bá san tẹ́nìyẹn tí ara ẹ̀ bá yá ní tó bá wù ú ló lè wá gùn olókun. bẹ́ẹ̀ ni. inú mi dùn màmá torí pé ẹni tó júwe bí fún mi lẹ́ni tó mú mi débí ó jẹ́ èèyàn pàtàkì kan ní ìpínlẹ̀ Yorùbá yìí ó jẹ́ èèyàn ńlá mo dẹ̀ nígbàgbọ́ nínú rẹ̀ ó sì sọ àwọn nǹkan ribiribi tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ ti dá lára ó sọ fún mi. bẹ́ẹ̀ ni olóòtú. màmá wọ́n fẹ́ béèrè ìbéèrè yìí wọ́n láwọn kan wà tó jẹ́ pé nígbà tí Ọlọ́run dá ilé ayé tán o kò lè wọ̀ lọ́wọ́ àwọn kò. àwọn ìyá mi ni. àwọn ìyá wò ìyá pọ̀ tá a ní. àwọn màá mi ni Olódùmarè gbélé ayé lé lọ́wọ́ lákọ̀ọ́kọ́. màmá yín gangan. àwọn màá mi. ẹ bá nù lápò tí ì yé mi. ìyá mi àwọn ìyá mi àgbààgbà mo forí balẹ̀ fún yín o. èmi náà ṣèbà o. màmá. ó yẹ kó ti dé ẹnu àgùdọ̀ fi gbogbo ẹnu pè wọ́n tán. ọ̀rọ̀ yín yé mi. ẹ jẹ́ tún wá. kò sí gbogbo nǹkan téèyàn bá dẹ̀ máa ṣe láyé ó gbọ́dọ̀ kọ́kọ́ fún àwọn màá mi ní ẹ̀tọ́ wọn. tí ò bá fún àwọn màá mi lẹ́tọ́ wọn gbogbo bó bá ṣe ń ṣe yẹn ó máa ṣìkì mọ́ lọ́wọ́ ni. mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ ẹ̀yin ìyá mi ṣé bẹ́yìn la abógiri wọlé abógiri bọ́ta ẹ dákun ẹ pọ̀ mí ẹ má jẹ́ ìjábọ̀ gbogbo nǹkan tó bá ti sọ lónìí ẹ má jẹ́ ẹ dákun màmá. wọ́n wà pẹ̀lú yín olóòtú. kí ni ìyàtọ̀ láàrin oṣó àti àjẹ́? ẹ ṣe olóòtú ọkùnrin ló máa ń ní oṣó obìnrin ló máa ń ní àjẹ́ ìyàtọ̀ tèmi rí láàárín àwọn méjèèjì nìyẹn àwọn méjèèjì ni mo forí balẹ̀ tí mo ṣèbà fún o. èmi náà ṣèbà o. mo tẹríba fún jì o. màmá. ó wà pẹ̀lú yín olóòtú. àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń lu agbára náà tó náà tí ó tọ́ ọ̀nà ńlá lè gbà tó fi bá wọn wí. olóòtú ìyẹn ò kí ń sọ̀rọ̀ gbàgede bẹ́ẹ̀ yẹn. ọ̀rọ̀ yìí ẹ bá ń dá padà sọ díẹ̀ nílẹ̀ torí pé mo láwọn èèyàn tó jẹ́ pé wọ́n dojú kọ ìṣòro tó lágbára tó ní kì í yìí. ẹ ṣe olóòtú tá bá rí ẹni tí àwọn àgbàlagbà ń dà láàmú tí àwọn àgbàlagbà ń yọ lẹ́nu irú ẹ̀dá bẹ́ẹ̀ kó kọ́kọ́ pàrokò fáwọn àgbàlagbà kan fún wọn ní jíjẹ kan fún wọn ní jíjẹ tiwọn tó bá fún wọn ní jíjẹ tiwọn nítorí pé kí ni ikú ò kí ń jẹ nǹkan ẹni kó pa ẹni abòbò tí ẹ lè tó bá fún wọn lóúnjẹ àwọn àgbà gbọ́wọ́ kúrò lọ́rọ̀ ẹnu òun ṣùgbọ́n tí ò bá fún wọn lóúnjẹ tó sọ pé o tó tán ìgbà yẹn ni ìdojúkọ yẹn á tún máa pọ̀ sí àbíkú ẹnìyẹn á wá so lóògùn di èké. màmá ẹ ṣe olóòtú. tí ìyàwó bá fi ìyàn lẹ̀ tó jẹ́ pé ìyẹn ti ná owó lórí obìnrin náà bẹ́ẹ̀ni ó bá fi ìyàn lẹ̀ lásìkò tó yẹ kéèyàn máa jẹ̀gbádùn rẹ̀ kéèyàn máa jọrọ rẹ̀ tó wá kẹ́rù tó lọ. tóbìnrin yẹn kẹ́rù tó lọ. bẹ́ẹ̀ olóòtú lọ́nà wo là ń gbà tó jẹ́ pé a fi farú obìnrin náà padà. ẹ mọ̀ pé nílé ayé tí a wà yìí oríṣiríṣi ìràwọ̀ ló wà láyé ó pọ́síbù kí ìràwọ̀ ọkọ yẹn kó má táìlì pẹ̀lú ìràwọ̀ ìyàwó àwọn ìràwọ̀ mẹ́rin kan wà tó jẹ́ pé ìràwọ̀ tó lágbára ṣùgbọ́n àwọn ìràwọ̀ yìí wọ́n takò ara kì í ṣe gbogbo ẹ̀ láyé olóòtú. ẹ láwọn ìràwọ̀ kan wà sísè àwọn star tí mo máa ń wò lókè torí kò yé mi o. mo ti sọ ṣáájú mo ní èèyàn máa ń wo àkọsẹ̀jáyé tàbá bí ọmọ ìràwọ̀ iná ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ erùpẹ̀ ìràwọ̀ omi
àwọn ìràwọ̀ mẹ́rin yìí ó jẹ́ ìràwọ̀ tó ní agbára. Tó bá fortunately tí ọkọ jẹ́ ìràwọ̀ iná tíyàwó jẹ́ ìràwọ̀ omi wọn ò lè fẹ́ra wọn. Tó bá ṣègbéyàwó tí ó jẹ́ ìgbéyàwó alárinrin tí ayé gbọ́ tí ọ̀run gbọ́, ìgbéyàwó yẹn sì máa túká olóòtú. ìgbéyàwó náà túká. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tó ṣe pé kò sẹ́ni tí ó parí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kó tó di pé àwọn méjèèjì ṣe lọ́kọláya, ó yẹ kó ti lọ wo àkọsẹ̀jayé ọkọ yẹn, kán ti wo tóbìnrin kólúkúlùkù ti lọ ṣàyẹ̀wò sí. Tó bá fortunately tó jẹ́ ìràwọ̀ omi ní ẹnìkan tí èkejì jẹ́ ìràwọ̀ iná, gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti mọ̀ pé omi ní poró iná. Tí ó bá jẹ́ pé ìràwọ̀ yẹn tó rí bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn, ó yẹ kí wọ́n tọ onímọ̀ lọ. Kí la lè ṣe sí tí ìgbéyàwó yìí tí ò ní fi máa túká? Ó ní àwọn nǹkan kan tá máa ń ṣe sórú nǹkan bẹ́ẹ̀ yẹn, bọ̀ tí ó lè jẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ṣe. Ìgbéyàwó yẹn tó bá fẹ́ bèlè ó tún máa gbégún ni, kò ní túká bẹ́ẹ̀ yẹn. ọ̀rọ̀ yín tẹ̀sẹ̀ yé mi. Màmá ó wà pẹ̀lú yín olóòtú. wọ́n fẹ́ fi tèmi náà yé yín kékeré. Tó bá jẹ́ wípé wọ́n ti jẹ gbogbo nǹkan tó yẹ ká jẹ́ wò, wọ́n ti ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe, tó wá jẹ́ pé ọ̀rọ̀ rí bó ṣe rí wọn, irú ọ̀nà ìlẹ̀ ìgbà wà lójú ẹ̀. Tó ti yẹ̀wò tí ò kí ń ṣe ìràwọ̀ ló bàjẹ́, ẹ̀ẹ̀kan tọ àwọn màmí lọ. Ó yẹ kán ṣàyẹ̀wò sí. Kò sí nǹkan tó wà láyé yìí tí ò sí solution. Ẹni pé kò sí nǹkan tó wà láyé yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tí ò ní solution. Kò sí nǹkan tó wà láyé tí ò sí solution. Tábà rẹ̀ tó jẹ́ pé ìdí ẹ̀ bàjẹ́ ẹ lè tọ́jú irú ẹni bẹ́ẹ̀. Tí èèyàn ní ìdí yíyọ, that is kí ló máa ń pè é, pie àbí? Pie. Jẹ̀díjẹ̀dí. Àwọn iṣẹ́ wa nìyẹn. Ẹ tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá fẹ́ tọ́jú irú ẹni bẹ́ẹ̀, ẹ fún tó oṣù mélòó, ọ̀sẹ̀ mélòó, ọdún mélòó. Tabarẹ́ni tí ìdí ẹ̀ ń yọ tó ti pẹ́ lára ẹ̀, a máa fún ní ọ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ méjì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olóòtú. Confirm ni mo sọ fún ẹ. Èmi máa rò pé dárúkọ bí ọdún 5 àbọ̀dún 10. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Tóògùn ẹni bá ti dá èèyàn lójú, èèyàn máa mú tó máa fi ń gbárí ni. Tá bá sọ pé nìsín àmúrò èèyàn bẹ́ẹ̀ wà lẹ́yìn, tẹ́ bá tọ́jú ẹ̀, tẹ́ fún ní nǹkan tẹ́ kó lù fọ́sẹ̀ méjì, tí ò bá wá rí ìyàtọ̀ sí ẹsẹ̀ tán láti dé owó ẹni bẹ́ẹ̀ padà. O ṣe olóòtú. Tí a bá ṣe tí ò bá rí bẹ́ẹ̀, ṣe mọ̀ pé kó tó di pé a máa dáwọ́lé iṣẹ́ yẹn, ẹ mọ̀ pé méjì ni. Ẹlòmíì àwọn àgbà ní bẹ́ẹ̀ndì ọ̀rọ̀ kò sí tó lè lò láyé kò ṣiṣẹ́ lára ẹ̀. A gbọ́dọ̀ mú tàwọn àgbàlagbà yẹn, a gbọ́dọ̀ mú kúrò lójú ọ̀nà náà kó tó di pé a máa dáwọ́lé iṣẹ́ yẹn. Tí a bá dáwọ́lé iṣẹ́ yẹn tí ò bá bọ́ sí kẹ́nìyàn wá gbowó rẹ̀ lọ́wọ́ wa tó confirm ni. Màmá ọmọbìnrin kan pè mí, ó ti ń lọ bí oṣù 3 báyìí. Ó sùn l'Amẹ́ríkà, nígbà tí ó fi jí wọ́n ti fáwọn abala kan lọ, tó sì jẹ́ kò nìkan ní dágbé màmá. Èyí ṣe mí kàyéfì. Ó pín sọ́nà méjì. Ẹ bá mi la méjèèjì màmá. Àwọn màmí lè ṣe láti Nàìjíríà lọ àbí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, mo rẹ́ ni àwọn màmí tó kà tó ní wọ́n fi èpo ẹ̀pà tó fi ṣe ọkọ̀ tó fi lọ sílùú òyìnbó, ojú wa báyìí ló ṣe kà á síta. Kò síbi ẹlẹ́yẹ ò lè tán lórí ilẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ, ó pín sọ́nà méjì. Èkíní ó lè jẹ́ àwọn màmí, èkejì ó lè jẹ́ ọmọ olóòṣà ni. Bẹ́ẹ̀ ni kí wọ́n dẹ̀ ti máa retí ẹ̀ lábà kó wá rárí òòṣà. Títọ̀rọ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Òòṣà náà ló wà lọ́jọ́ lọ fa orí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, tó bá jẹ́ ọmọ ìdílé olóòṣà, òòṣà yẹn lè lọ kó lọ rárí ẹ̀ confirm. Màmá Tábàtẹ̀ sọ pé ọ̀rọ̀ onírun rí báwọn, ẹni tó wá jí dàárọ̀ kùtùkùtù tó fẹ́ mọ̀ lọ bí iṣẹ́, tó sì ń wa gbolé wọn láti UK tó ń wò ní Nàìjíríà, ẹni tó wà UK tí ń wa gbolé rẹ̀ ní Nàìjíríà, bóò ní yóò ṣe jẹ́. Kò yé mi. Tí
tí ń wo ilé tán ti bì ilé family house wọn tí ń wò lójú oorun àbí lójú ayé. lójú ayé tó dàbẹ́ ni pé yẹn ń sì ràn án. iṣẹ́ ọwọ́ àwọn ọmọ mi náà ni. kí ló fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tó tóbi tó bẹ́ẹ̀. iṣẹ́ ọwọ́ àwọn ọmọ mi ni àwòrán ibi tán ti bi tán ń gbé wá síwájú ẹ̀ yẹn kó tètè ṣàtúnṣe fáwọn ọmọ mi bíkúlé ò bá pa ni tòde ò lè pa ni. màmá mo wà pẹ̀lú yín olóòtú. tábà rẹ̀ tó jẹ́ pé ó ti ń làkàkà láti gbàwé ìgbélú lọ́hùn lókè òkun tán pè ní resident tó jẹ́ pé ti ń lọ ó ti ń lo bí ọdún 5 ọdún 4 lọ sókè níbẹ̀ tó jẹ́ pé ó ti gbìyànjú kò gbà màmá sẹ́yìn ẹnì garanti irú ẹni bẹ́ẹ̀ pé ìjọba yìí àbí kó tó di ìjọba yìí. olóòtú tí ẹni ọ̀hún bá fẹ́ bẹ́ mi sọ̀rọ̀ ìgbàgbọ́ nìkan ni kó mú dání ìgbàgbọ́ ẹ̀ nìkan ni kó mú dání mo ti sọ ṣáájú pé kò sẹ́ni tó bólókun dòwò pọ̀ tó pàdánù ìgbàgbọ́ nìkan ni kó mú dání tó bá ti ní ìgbàgbọ́ pé òun ò ní pàdánù tó ń bá bólókun dòwò pọ̀ kò sí gbogbo ẹ̀ nírọ̀rùn ló máa bọ́ sí ká kọ́kọ́ wo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ẹlòmíì níkàlẹ̀ ibi tó ti bí ọmọ pé láìsí ògo kò sí ogun ẹlòmíì níkàlẹ̀ ibi tó ti bí ogun ilé àtẹ̀lé lọ sí ìrìn àjò. mo wà pẹ̀lú ẹ olóòtú. mo rí i pé yorùbá dá sáká gan lẹ́nu rẹ̀. ẹ ṣe olóòtú. ọmọ ìlú bẹ̀rẹ̀ ni. ọmọ ìjú odò ni mí. ìjú odò. Òkìtìpupa local government. nílùú Òkìtìpupa. bẹ́ẹ̀ni. màmá. wọ́n bí mi nílùú Ìjẹ̀bú Ọ̀ṣọ̀ṣà. Ìjẹ̀bú Ọ̀ṣọ̀ṣà. Ọ̀ṣọ̀ṣà. nílùú Ògúndé. ibẹ̀ ni bàbá mi gbé ní ìgbà tó wà láyé. màmá. mo wà pẹ̀lú yín olóòtú. gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni. àtàlágbára tẹ̀ jẹ́. bẹ́ẹ̀ni. màmá ǹjẹ́ ti gbèsè kan wá tó dọ̀ yìí tó jẹ́ pé àwọn kan kàn lè dé wá pé lágbájá iṣẹ́ tó fẹ́ sí yóò kó gbọ́dọ̀ dáwọ́ ni tó ti ṣẹlẹ̀ bí. olóòtú ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àádẹ́jọ jòkó èmi àtàwọn àgbààgbà yẹn tá a wá sọ kí lẹ fẹ́ gbà. ẹ̀yọ̀ jòkó. bẹ́ẹ̀ ni o. tó bá fárígá. ẹni tó bá fárígá èmi á filẹ̀ mi ní ṣe ni o mi ní nǹkan tí mo fẹ́ fi pààrọ̀. bẹ́ẹ̀ ni. màmá. mo wà pẹ̀lú ní olóòtú. gẹ́gẹ́ bí torí pé bí mo ṣe ń wò yìí ẹ̀yin náà lé àwọn kan fẹ́ẹ́ fẹ̀yìntì pé. bẹ́ẹ̀ ni. ẹ láwọn kan tó jẹ́ pé. èmi gan láwọn ìyá àṣàlẹ̀ náà mo dẹ̀ láwọn bàbá àṣàlẹ̀ kí bàbá mi tó kú ó láwọn èèyàn tó mú mi lé lọ́wọ́. bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. Dapsy Concept ìròyìn ò dáfojú bá o oríṣẹ́ ńlá mo jù bá o iṣẹ́ ńlá náà ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókòṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kú kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ rẹ́kọ̀ṣọ́ pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581047 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting concert shooting. mo wà pẹ̀lú yín olóòtú. tí ẹ ti fi ìgbà kan ṣògbónú rí ni àbẹ ti darapọ̀ àwọn ìgbẹ́kọ̀ kan lè mú torí kò tí ì yé mi. ògbóni ni mí rf ni mí ìyá àbíyèdè ni mí. ọmọ kú ayé. mi ń ṣọmọkú ayé. ọmọ kú wá ní o. mi ń ṣọmọkú ayé rof ni mí reformed ògbóni fraternity. reformed ògbóni fraternity.
bẹ́ẹ̀ ni mi ò ń ṣọmọ àbọ̀ríjì àbọ̀ríjì lọmọ okó ayé èmi ò ń ṣàbọ̀ríjì èmi ní ìsìn ògbóni ni mí ROF Reformed Ògbóni Fraternity ìyá àbíyè dẹ̀ ni mí àwa máa ń bí àbíyè ní àkínbàbí kú bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tá bá dẹ̀ ti fi ẹ̀yìn wa pọ̀n tá ti fi ọ̀já yìí pọ̀n wọn ò ní kú wọn dẹ̀ ní jábọ́ ìwọ tó ń wò mí ò ní jábọ́. àṣẹ màmá ẹni gbogbo ọmọ tẹ bá ti fi ọ̀já yìí pọ̀n. bẹ́ẹ̀ ni wọn ò ní jábọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. tó tún láwọn agbára kan tẹ̀ ń ṣe sínú ọ̀já yìí. bẹ́ẹ̀ ni tó kọ̀ǹfàmù tó jẹ́ pé àjogúnbá ni. bẹ́ẹ̀ ni kì í ṣọmọ tàbí bóyá a bí sílẹ̀ báwọn ọmọ tí a bá ti fi pọ̀n ó ní bá ṣe ń ṣe kò ní jábọ́ tó bá jẹ́ ẹnìyẹn fẹ́ díje fún nǹkan kan àbí wọ́n jà lórí ilẹ̀ àbí wọ́n jà ó láwọn agbára kankan tí èmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi àti ìyá bàbá mi tó dẹ̀ confam. tó jẹ́ pé nǹkan ó dá yín lójú. mọ́ tó gbàgbá sùn lọ́yẹ́. ẹlẹ́ tó gbàgbá sùn lọ́yẹ́. bẹ́ẹ̀ ni olóòtú. káwa ní pé nìsín gẹ́gẹ́ bí obìnrin tẹ̀ jẹ́ nìsín àwọn lọ ń títì àwọn ọmọ gànfi àwọn ọmọ táwọn gbọ́ rí pé táwọn gbọ́ nǹkan kan àwọn dá yín dúró pé màmá ẹ dákun fún wa ní nǹkan ẹ̀yìn náà bóyá ó ṣeé ṣe kẹ̀tẹ̀ fẹ́ mọ káàmù díẹ̀díẹ̀ wọ́n wá gbà ní létí àbíyán kan ṣe nǹkan tí ò dáa fún yín màmá irú ìgbésẹ̀ rẹ̀ rèé. abiyamọ lè mi. màmá abiyamọ gbogbo alẹ́ la abiyamọ. abiyamọ lè mi. ẹ sọ̀rọ̀ tán màmá. ọ̀rọ̀ pọ̀ ń kù a lè tú gbogbo ẹ̀. àpòlùkù ọ̀nà ni a gbọ́dọ̀ tú gbogbo ẹ̀ síta. abiyamọ lè mi. agbọ́mọlàdẹ̀ lè ní kí ní gbọ́mọpá. ẹ fẹ́ fi ọ̀rọ̀ sí àwọn. ọ̀rọ̀ pọ̀ ń kù má lọ bẹ̀ yẹn. màmá. olóòtú mo wà pẹ̀lú ẹ. káwá rí pé ní ìsìn aréyàn tó jẹ́ pé ó ní ẹjọ́ ń kóòtù tó sì jẹ́ pé kì í sóun ló jẹ̀bi ààrẹ ló jẹ. màmá tí ẹ lè bá wa jọ owó ẹni bẹ́ẹ̀ kò inú ìgbèkùn tó wà. olóòtú nǹkan tó kéré nìyẹn mo fi Olódùà mo fi búra kò sí bí ẹjọ́ yẹn bóyá wọ́n fẹ́ kẹ́jọ́ yẹn kan bó tẹ̀ jẹ́ nìyẹn gan ló jẹ̀bi ta fẹ́ jẹ́ kí ẹjọ́ yẹn kó má gbérí mọ́ ó ní bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ẹjọ́ yẹn kó má gbérí mọ́ ó ní bá ṣe ń ṣe ta bá parí iṣẹ́ yẹn tán àwa yàgbẹ́ lé lórí ó di ọjọ́ tí iṣu ta bá sun tó bá tún lè fù kí ọ̀rọ̀ yẹn tó lè gbérí àgbàdo tí a bá ti sun tó bá tún lè kù ọ̀rọ̀ yẹn á tún gbérí obì tí a bá ti sun níná tó bá ti lè kù ọ̀rọ̀ yẹn á tún gbérí ṣùgbọ́n tí ò bá lè kù kò lè gbérí mọ́. màmá. ó wà pẹ̀lú ẹ olóòtú. káwá ní pé bóyá èèyàn wà níbi iṣẹ́ wọ́n ń sọ̀tẹ̀ rẹ̀ wọ́n fẹ́ lé kúrò àbẹ́ni tó wà lókè òkun tó jẹ́ pé wọ́n tún fẹ́ lé kúrò lọ́hùn ǹjẹ́ ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó sì tún rí ọ̀nà àbáyọ tó bá dọ́dọ̀ yìí pé ká fojú ìjì pé kókó mọ̀ ṣe tiẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. màmá ẹ̀ tún sì yóò náà. bẹ́ẹ̀ ni olóòtú. náà sì nílé. bẹ́ẹ̀ ni olóòtú. tó dá yín lójú. ṣáká. olóòtú iṣẹ́ tí Elédùà gbélé mi lọ́wọ́ tí mo jogún bá lọ́wọ́ bàbá mi ó kọjá kéré mi. bẹ́ẹ̀ ni olóòtú. mo wà pẹ̀lú ẹ. torí ẹ̀rù ń bà mí gan bí mo ti jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí. kí ló wá ń bà yín lẹ́rù? ní tó ń bà mí lẹ́rù ni pé èmi gan díẹ̀ ní agbára ntáyé mo ti gbọ́ lẹ́nu àwọn èèyàn díẹ̀ náà ní tẹ́yìn gan ti sọ fún mi ìmọ̀ nǹkan tó ń bẹ ń kùn mí gan báyìí. ọ̀rọ̀ ń bẹ níkù olóòtú. màmá nígbà tó sẹ̀rọ̀ lè sí tó jẹ́ pé tẹ́yìn gan mọ̀ pé tẹ́ ẹ bá ṣe kì í bá a ti. nítorí bá gbé dọ́dọ̀ mi ni màá ké bólókun mi kò dẹ̀ ṣàṣetì rí. nítorí dá mi lójú jù ṣáká ó ní ọmọ bíbí ntí ò bá rọ́mọ bí àbí ò rí nǹkan oṣù ẹ mọ́ kọ̀ǹfàmù ni. màmá ó wà pẹ̀lú ẹ olóòtú. tí ẹ lè wo stroke. iṣẹ́ stroke yẹn ìyẹn tí mo bá rí ọkùnrin tó lè dúró ti ẹnìyẹn nítorí àgbo yẹn ta máa ń sè fún wọn yẹn
ọkùnrin ló máa ń yọ ọkùnrin ló máa ń wẹ̀ wọ́n kì í ṣe obìnrin mo jogún bá ní bọ̀tí mi ì lè wẹ̀ wọ́n obìnrin ò kí ń nawọ́ sí èmi á rán ọkùnrin kó lọ rà á ni ọkùnrin tẹ̀mí nílé báyìí o gbogbo àwọn ọmọ mi wọ́n ti lọ ìrìn àjò tá bá rí ọkùnrin tó bá tẹ̀lé ẹni ọ̀hún wá ọkùnrin yẹn ló máa yọ àgbo yẹn fún lórí iná obìnrin ò kì í yọ obìnrin ò kì í súnmọ́ ìdí kìíní yẹn mo mọ̀. ká ní pé àti ẹ̀rẹ́ ni tí ó tọ́jú rẹ̀ níbẹ̀ àwọn agbẹ́ni bẹ́ẹ̀ lọ rẹ̀. kọ̀fáàmù ni. kẹ́ni ló fi gbádùn tí ó fi dìde yóò tó bí oṣù méjì ọdún mélòó tẹ́lẹ̀. ìyẹn wà lọ́wọ́ Olódùmarè ṣùgbọ́n ká fi gbogbo ẹ̀ sí oṣù 4. ká fi gbogbo ẹ̀ ó dìpẹ́ǹdì lé orú stroke yẹn ìmí ò ti wọ́ lára jìnnà ṣe ti understand bẹ́ẹ̀ yẹn ìmí ó ní partial stroke tí ò tí deep nínú ẹ̀ bó bá ṣe pẹ́ sí òun ló máa pẹ́ san sí. màmá tó confam. mo tó fẹ́ padà sórí ọ̀rọ̀ wárápá kí ni ìyàtọ̀ tó wà nínú wárápá ògùn òru àti wákú torí pé mo gbọ́kàn pè kan náà ní wákú. olóòtú ibi tó ń gbé mi lọ yẹn ó ti lọ fáfáà ó lọ jìnnà olóòtú wárápá tí wárápá bá ń ṣe èèyàn ẹ̀ẹ̀kan ló máa ń gbé ṣubú léde tí ògùn òru bá ń ṣe èèyàn ó lè gbé ṣubú lẹ́ẹ̀mẹ̀rún léde bẹ́ẹ̀ ni mo sọ fún nípa wá fún kọ́. mi tí wò yẹn mi ń parọ́ mi tí wò yẹn. inú tèmi gan máa ń dùn tí bá rẹni tó jẹ́ pé mo bá béèrè lọ́wọ́ rẹ̀ kí ni èmi ò lè ṣe o kí ni èmi ò lè ṣe o. mi tí wò yẹn mi tí wò bá kú yẹn rí. wá kú mi wò yẹn rí ògùn òru àti wárápá mo wò rí tó dẹ̀ ṣan tí mo bá dẹ̀ ń ṣọdún mi lọ́dọọdún àwọn èèyàn tí ó ti gbà tú sílẹ̀ láti ara olókun kì í ṣagbára mi yes láti agbára olókun àwọn èèyàn tó ti gba ìtúsílẹ̀ wọ́n wá ń dúpẹ́. màmá kí ló lè fà á tọmọ 20 ọdún ọmọ 30 ọdún tí ó mọ̀ tọ́ ẹ̀. ẹ ṣe olóòtú ìmí àfiṣe ìmí nínú ẹ̀ àfiṣe ìmí ìkẹrẹ ọgbà ìmí erépá àṣejù. èwo náà pè lọ́gbà. dáìsí ọmọ eléré ọmọ ẹlẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ ó lè láti pàṣẹ ẹgbẹ́ tó bá ṣeré lójú oorun yẹn tó ti wà pẹ̀lú àwọn ẹgbẹ́ yẹn ṣe ti understand bẹ́ẹ̀ yẹn wọ́n ní kó dìde bẹ́ẹ̀ ó yá lọ́tọ̀ síbi bẹ́ẹ̀ lọ́tọ̀ síbi bẹ́ẹ̀ tó bá jí sójú ayé á ti rí pé òun ti tọ̀ sára bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ń ṣe é ìmí àfiṣe mo wà pẹ̀lú àwọn onígbàgbọ́ wọ́n máa ń pe àwọn oníṣẹ̀ṣe wọ́n máa ń pè wá ní aláìgbàgbọ́ láwọn kìrìsìtẹ́nì mùsùlùmí. olóòtú mi ò wá láti wá jọ́ọ̀jì ẹnikẹ́ni Olódùmarè ló máa jọ́ọ̀jì wa mi ò wá láti àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe ó ti wà láti ètè kọ́ sí ó ní ká fi èpò àti àyíká mọ̀ ó ní ká fi wọ́n sílẹ̀ sínú ọgbà ní ìgbà tó bá yá àmàmọ́ olóòótọ́ àmàmọ́ onírọ́ Olódùmarè ló lè jọ́ọ̀jì gbogbo wa èmi ò wá àti wá tapa sí ẹ̀sìn kankan ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe làgbà. bẹ́ẹ̀ ni. màmá ẹ bá náwó sí kámẹ́rà kẹ́ bá sọ fáwọn èèyàn pé ìṣẹ̀ṣe làgbà màmá. ó gbà mí lẹ́nu ó gba gbogbo ẹnu mi láti sọ fún gbogbo èèyàn pé ìṣẹ̀ṣe làgbà nítorí pé ní ọ̀sán gangan ò ní ìgbàgbọ́ wọlé ayé nígbà ayé fọ́fadà wa tí wọ́n tó ní Ọbàtálá tó ní eléyìí ikú tó mú ọmọ kékeré lọ kò sí bẹ́ẹ̀ nígbà yẹn kò sí bẹ́ẹ̀ ẹ mọ̀ wọ́n ní ọ̀làjú ti gbòde ọ̀làjú tó dẹ̀ gbòde yẹn ìyẹn náà ló tún kó bá wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìṣẹ̀ṣe làgbà o tó bá bí ọmọ ní ìdílé Ọlọ́ṣun nígbà tó bá ṣọdún Ọ̀ṣun yẹn wọ́n máa ní Ọ̀ṣun gbèmí Ọ̀ṣun ṣe kinní kan tó bá jọ ìdílé eléégún Ọ̀jẹ́làmí tó bá jẹ́ pé wọ́n ṣọdún eégún yẹn lọ́wọ́ wọ́n máa ní Ọ̀jẹ́làmí tó bá jẹ́ pé
ìdílé onífá Ọlọ́runmìlà ni ẹ́ wọ́n máa ní ifá dayọ̀ ifá gbèmí ifá lèkè ifá ṣe kinní kan but ní ìsìn a ò tún gbọ́rú àwọn orúkọ yẹn mọ́. bẹ́ẹ̀ni wọ́n ti fi ìgbàgbọ́ kún gbogbo ẹ̀. wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n náà dájú ti gbòde àwọn kan tó dẹ̀ kó wàhálà sínú ayé wa nìyẹn. màmá wọ́n wà pẹ̀lú ẹ olóòtú. bẹ́ẹ̀ ṣe wà yìí òòṣà mélòó gan níbẹ̀ nínú ọgbà yìí torí pé oríṣiríṣi òòṣà mo ní ń bí. mo ti sọ ṣáájú olóòtú mo ní àwọn kan tí mo jogún bá lọ́wọ́ bàbá mi àti ìyá bàbá mi mo ní nǹkan tó pọ̀ ni. ẹ bá ń dáàpọ̀ díẹ̀ níbẹ̀ màmá. ẹ ṣe òòṣà kan wà ń lé wa níbi tó máa ń jẹ ìgbín wọ́n ń pè ní òòṣà Lẹ́gùnmọ́rè. bẹ́ẹ̀ ni wọ́n pè òòṣà yẹn ní òòṣà Lẹ́gùnmọ́rè. òòṣà alájé ni tá bá ń bọ òòṣà yẹn báyìí èèrà ajé yẹn ó máa tú síta nídìí òòṣà yẹn. òòṣà alájé ni tá bá rí èèyàn tí owó ń bá owó ẹ̀ jà tó máa ń ná owó kan táńkó tó rí míì a máa ń bọ òòṣà yẹn fún àbí èèyàn tó bá ń wá ọmọ a máa ń bọ òòṣà yẹn fún ìyẹn ìkíní. mo tún wá ní olókun síbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ti mọ̀ mo ti sọ ṣáájú pé kò sẹ́dá tó bá dòwò pọ̀ tó pàdánù àbùdí ni tolókun olókun á lù fún yín ìyẹn ìkejì. a tún wá ní òòṣà kan tá à ń pè ní òòṣà jagun olúwo ayé ni eégún ẹ̀ ni mo sọ pé wọ́n jagun gbé wá. sí èso náà pè ní ọba olú ayé. ọba olú ayé eégún ẹ̀ ló jagun gbé wá láti ojú ogun ìyẹn bàbá mi ajagunjagun ni. ẹni eégún rẹ tó ní òòṣà rẹ. òòṣà rẹ tún wà. kílẹ̀ ń fòòṣà rẹ̀ sígbà yẹn ṣẹ́fẹ̀ ti léégún. alégún ẹ̀ alóòṣà ẹ̀. tí a ń fòòṣà rẹ̀ sí. ẹ ṣe òòṣà ọba olúwayé yẹn ó máa ń gba ìyá ẹran tí gbogbo nǹkan bá díjú nílùú òun náà máa ń ké bá àbí wọ́n ń jà lé ìrìn àjò lọ́balọ́ba ọ̀dọ̀ ẹ̀ náà máa wá àbí àwọn tó máa ń díje fún bóyá òṣèlú àbí nǹkan kan ọ̀dọ̀ ẹ̀ náà máa ń wá o torí ọba olúwayé ni àbí èèyàn tó bá yẹ pé ó fẹ́ dádé torí olúwayé yẹn ló kọ́kọ́ dé adé ó dé adé ajé ó dẹ̀ ti ọ̀pá ìlẹ̀kẹ̀ olúwayé yẹn ló kọ́kọ́ dé ìdí tó fi kọ́kọ́ wá sọ́dọ̀ ẹ̀ nìyẹn olúwayé yẹn ló dẹ̀ kọ́kọ́ wọ aṣọ tí àwọn ọlọ́pàá kọ́kọ́ wọ̀ lọ́jọ́ kínní àná olúwayé yẹn ló kọ́kọ́ wọ̀. ẹni olúwayé ló kọ́kọ́ wọ aṣọ ọlọ́pàá. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó kọ̀ fáàmù aṣọ jagunjagun àwọn tó ń lùbọn àwọn ọlọ́pàá nǹkan kan olúwayé ló kọ́kọ́ wọ aṣọ tó wà lọ́rùn wọn. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. tàbá òun náà pè ní olóde tàbá fi ṣépè fún èèyàn pé kólóde bo ẹnìyẹn ó máa bò ó ní tí chicken pox máa jáde lára ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. bẹ́ẹ̀ ni òun ló ń jà ó máa ń jà bí ìjì ó máa ń jà ní ilé tó bá wọ̀ ó máa ń jẹ lẹ́yìn irun ni. bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú ẹ olóòtú ṣe rí pé ìṣẹ̀ṣe làgbà ẹ rí pé bíbélì tá à ń gbé kiri yìí ọ̀pọ̀ ni wọ́n ti fi tàn àwọn olórí wa gbogbo àwọn olórí wa bíi àwọn president governor ọ̀ṣọ́ tó ń lọ sí ipò yẹn bíbélì náà fi ń kó wa jẹ tó bá ti fi bíbélì búra wọ́n padà ṣe kinní yẹn kí ló dé tí bíbélì yẹn ò ṣe kan nígbà tó rí pé wọ́n padà dalẹ̀ kí ló dé tí bíbélì yẹn ò perform mẹ́rẹ́kù fún wọn tó bá yẹ pé Ògúnládé la fi búra Ògún ká ní ókè ìwọ tó ń lọ sípò báyìí máa bọ̀ wá dúró sórí Ògún ká bẹ́ ajá sí kó dúró lé pé tó bá dalẹ̀ kó Ògún mú ẹ wàá rí i pé everywhere máa wà peaceful. bẹ́ẹ̀ òtítọ́ ọ̀rọ̀ lẹ sọ màmá. bẹ́ẹ̀ ni torí pé báìbù kankan ń lò ó èmi ò rò pápọ̀ kankan sínú ẹ̀ o. 40 ènìyàn ló ṣe bíbélì síta mo ka inú ẹ̀ mo ka ìta. ẹ̀ka inú ẹ̀ ló kà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín 40 people 40 ènìyàn ló ṣe é. ọ̀rọ̀ kì í ṣe ní olóòtú. àmọ́ màmá èmi sì mọ̀ bá ń padà bọ̀ ìgbélé mo sì sọ. bẹ́ẹ̀ ni. mo fẹ́ kí ẹ bá mi ṣàdúrà fáwọn èèyàn ní Nàìjíríà àtàwọn tó wà lókè òkun. yá gbogbo ẹ̀yin tèmi ajé olókun ọ̀nà àlà fún yín o ẹ ní báláyé fọwọ́ tì í ẹ nípò yìí lójú kan o bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ wọ́n máa kí ẹ kú oríire ilẹ̀kùn àánú á ṣí fún ẹ o nípò yìí lójú kan àgbàrá ni kì í fokò tó dá ìwọ tó ń wò mí ire ẹ ò ní fò ẹ dá o ní wà lójú kan bí adágún odò òṣìbàtà ni máa ń lékè odò
wàá lékè ọ̀tá ilé wàá lékè ọ̀tá òde ìṣẹ̀dá ò ní gbàbọ̀dè ayé ò ní pa ẹ́ tògótògó ilẹ̀kùn àánú á ṣí fún ẹ nítorí ibi tí oyin bá wà ibẹ̀ lè rà wá lọ aláàánú á wá orí olùrànlọ́wọ́ á dìde sí ẹ ìgbín kì í kọ́lé ẹ̀ kó má kún ilé àákún kówó ilé àákún fún mèremère nítorí pé kí ni ilé ìgbín kì í nìgbín lára ilé òní ni ọ́ lára o ò ní pòyì lójú kan ọ̀nà àlà fún ẹ àtèmi àti ìwọ a ò ní tọrọ jẹ ire o. iléeṣẹ́ Dapsy Studio Concept wọ́n máa ń fi kámẹ́rà wọ́n fi máa ń rẹ́ǹtì equipment tó pọ̀ lóríṣiríṣi drone mi ti ẹ̀rí dárúkọ rẹ̀ tán wọ́n fi máa ń rent àmọ́ adúpẹ́ wọ́n fi sí wàhálà mú lọ́tẹ̀ yìí torí pé tẹ bá wo ètò wa dáadáa níparí àti nígbà míì láàárín a máa ń fi ìpolówó wọn sí sọ̀rọ̀ mi ti yé yín mo á fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ wọn gan-an gidi ẹ sì má gbàgbé lórí àwọn ìbéèrè tiwa náà a ní ìdí kámẹ́rà a ní ìdí laptop ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo sì máa ń sọ fún yín ẹ dákun mo mọ̀ pé àwọn kan wọ́n sì wà tó jẹ́ pé mi fẹ́ dárúkọ wọn tó jẹ́ pé wọ́n bẹ̀ lẹ́yìn ètò wa tó jẹ́ pé wọ́n fún wa ní owó òrìṣẹ́ mo sì tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀rí náà mi ní dárúkọ yìí o torí pé tí n bá dárúkọ mi tàbí mo sì bá ṣe àrẹ mi ní dárúkọ. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Dapsy Studio Concept tẹ́ ẹ bá fẹ́ ṣe ìnáwó ẹ pè wọ́n o ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ dákun ẹ bá mi pè wọ́n torí pé àwọn náà ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ètò wa yìí. Màmá olóòtú ẹ bá ń dárúkọ yín fáwọn ará ilé kan sí. orúkọ mi ò yí padà gbogbo ilé Omiṣèyí Chief Mrs. Famakin Omiṣèyí tí mo jẹ́ ajé olókun ọba obìnrin mo jẹ́ ọba obìnrin olókun Ondo State. ọba obìnrin. bẹ́ẹ̀ ni mo jẹ́ ọba obìnrin olókun Ondo State. mo wà pẹ̀lú ẹ olóòtú. ẹ bá ń sọ fáwọn èèyàn pé kí wọ́n subscribe sórí channel wa Abbey Olóòtú. gbogbo ẹ̀yin tí ajé olókun ẹ subscribe sí orí channel Abbey Olóòtú abẹ́yìn ni o a fi Olódùmarè a fi orúkọ Olódùmarè bẹ̀yìn làálàá yín kò ní já sásán o iwájú lẹ́yìn gan máa lọ ẹ ní padà sẹ́yìn o bẹ̀yìn lórúkọ Olódùmarè ìwọ tó bá ti subscribe sí Olókun á fi ọ̀nà àrà lù fún ẹ. eléyìí ni ọṣẹ aṣínà ajé tó dẹ̀ confam ọṣẹ aṣínà ajé tí o bá ń ṣiṣẹ́ tí gbogbo nǹkan ò lọ déédéé fún ẹ mọ́ àbí ò lákòójọ àwọn nǹkan tó lè lò ní ó wà ní ìpele sípele. bẹ́ẹ̀ bá ti lówó sí. ó wà ní ìpele sípele kékeré ẹ̀ lélẹ́yìn. èmi wá ní àwọn tó wà nínú olóyìn tó dàbí olómi yìí. ó ní ìpara náà ní eléyìí ò ní ìpara ṣínà ajé lélẹ́yìn tó dẹ̀ confam olóòtú tó confam kò dẹ̀ sí ẹni tó lò ó tí ò wá dúpẹ́ eléyìí tún lélẹ́yìí olóòtú ìmí ìtúlélẹ̀ eléyìí tí èèyàn bá ń jẹ olójú àlá àbí ìkan rìn káàkiri lágọ̀ọ́ ara èèyàn àbí èèyàn ní ìbálòpọ̀ ojú àlá àbí èèyàn wọ́n bá ẹ sùn àbí òun bá èèyàn sùn lójú àlá àwọn nǹkan tó lè kojú ẹ̀ ní òní gbogbo ẹ̀ kọ̀ǹfàmù ni ọṣẹ lè ó kọ̀ǹfàmù ọṣẹ tó gbọ́sẹ̀ mi ní ọṣẹ tó gbọ́sẹ̀ mi ní ọṣẹ tó kọ̀ǹfàmù ní ọṣẹ tó tún ìṣẹ́ tó tó òṣì ní tó kọ̀ǹfàmù gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ gbọ́ṣẹ́ wò kò sẹ́dá tó bólókùn dòwò pọ̀ tó pàdánù ẹ̀ ní pàdánù. àṣẹ màmá. Dapsy Concept ìròyìn ò dá fojú bá o oríṣẹ́ ńlá mo jù bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rokoṣo kékeré kọ́lẹ̀ fàlọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà
gbajúgbajà láwùjọ. Renting of equipment like camera, lights and drone, makeup and social media productions available. Kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò kámẹ́rà with special different effects. Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State. Pé 08138470718 tàbí 08075581047. Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting.